A kú dédé àsìkò yìí yóò dára fún wa láṣẹ Elédùà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa Ìròyìn Fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ kẹta nínú oṣù kẹsàn-án ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó mú mi ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ilé-iṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti bẹnu àtẹ́ lu àwọn ìròyìn ẹlẹ́gbẹ̀gbẹ́ àti ẹlẹ́jẹ̀ kan eléyìí tó ń jáde wípé gbólóhùn asọ̀ gbọ́n mi sí omi ò tó ó ti ń wáyé o láàrin ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ Kasim Shettima léléyìí tó sì ti dàbí ẹni wípé oníkálukú ti ń fi ọwọ́ rẹ̀ mọ ibi tí ó hàn báyìí o, ṣùgbọ́n iléeṣẹ́ ààrẹ nínú ọ̀sẹ̀ yìí tí a wà nù rẹ̀ yìí ni wọ́n ti ní ìròyìn náà ìròyìn ẹlẹ́jẹ̀ ni bí tí ń kó kéré mọ́tò. Wọ́n ní àjọṣepọ̀ tó dánmọ́ràn ló ń bẹ láàrin ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ Kasim Shettima. Wọ́n ní àwọn ọ̀rọ̀ eléyìí tó jáde láti ẹnu ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ àgbà pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀ sí ààrẹ láti ọ́fíìsì igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tó gbé jáde eyín ọ̀gbẹ́ni Stanley Nwokocha, èyí tó sọ wípé bàbá nípa náà tanra wa onírú àǹfààní tí Bọ́lá Ahmed Tinubu eléyìí tó fún igbákejì rẹ̀ Shettima yìí ó ní kò fẹ́ẹ̀ sí irú ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà nínú ìtàn tó fún igbákejì rẹ̀ ní àǹfààní bẹ́ẹ̀ rí o. Báyìí ni àwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu Stanley fún ayẹyẹ ọdún méjìdínlọ́gọ́ta èyí tí igbákejì ààrẹ pé o lórí ilẹ̀ alàyè 58 years níbi àwọn ìrọ̀ ìkíni fún ti ayẹyẹ ọjọ́ ìbí igbákejì ààrẹ ọ̀hún ẹni ọdún méjìdínlọ́gọ́ta ló ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní jaburata àǹfààní ńlá mùkùtùn òun ni ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu ló fi ààyè rẹ̀ sílẹ̀ fún igbákejì rẹ̀, bẹ́ẹ̀ sì ni kò wá wọ́koko mọ́ gbogbo nǹkan. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè tó yẹ kí ààrẹ ó wà àti òye tó yẹ kí ààrẹ ó lọ ló rán igbákejì rẹ̀ lọ tó sì ń fún ní àwọn àtìlẹ́yìn èyí tó tọ́ àti èyí tó yẹ. Ó ní kí lohun tá a wá ń sọ tá a sọ tán o. Ó ní nípa ìdí èyí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ní Shettima ń lórí gbà àti ọ̀pọ̀lọpọ̀ ààyè ń lórí gbà lábẹ́ ètò ìṣèjọba Tinubu. Ó wá rọ àwọn ará ìlú láti má ṣe gbọ́ àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ eléyìí tó lè mú ìjà sílẹ̀ láàrin ààrẹ Bọ́lá Tinubu àti igbákejì rẹ̀ Shettima. Ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti ní báyìí ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí o. Wọ́n ní àwọn ti ṣetán láti bẹ̀rẹ̀ sí ní máa sọ ọ̀rọ̀ àsọyépọ̀ láàrin Peter Obi èyí tó kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún lọ sínú ẹgbẹ́ òṣèlú Labour Party àti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kano Rabiu Kwankwaso èyí tó náà kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú NNPP. Ní báyìí wọ́n ti ní àwọn àsọyépọ̀ ọ̀rọ̀ kan ti ń lọ lábẹ́ aṣọ lójúnà láti lè mú Peter Obi àti Rabiu Kwankwaso padà sínú ẹgbẹ́ òṣèlú PDP láti lè fi àwọn méjèèjì sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè tí wọ́n yóò lò lọ́dún 2027 nínú ètò ìbò gbogbogbò èyí tó ń bọ̀ kọ́lọ́hún ojú bá wa láyè. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó jáde látẹnu igbákejì akọ̀wé alukoro àgbà fún ẹgbẹ́ òṣèlú PDP ní orílẹ̀-èdè wa Nàìjíríà eyín ọ̀gbẹ́ni Ibrahim Abdullahi èyí tó sọ lórí ètò kan níléeṣẹ́ amóhùnmáwòrán kan lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí ní ìpínlẹ̀ Èkó ní ìgbà tí wọ́n ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò. Abdullahi tẹnubọ̀rọ̀ ó ní bẹ́ẹ̀ bá wo èsì àbájáde tí àjọ elétò ìbò ilẹ̀ wa INEC tí wọ́n kéde rẹ̀ nínú ètò ìbọ̀dún 2023 tó kọjá yìí wípé mílíọ̀nù kan ìbò ní ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n fi na ẹgbẹ́ òṣèlú PDP pa
ó ní kẹ́ẹ̀sì wá wo àwọn èrò tó ń bẹ lẹ́yìn Peter Obi nínú Labour Party àti Rabiu Kwankwaso nínú ẹgbẹ́ òṣèlú NNPP. Ó ní ìbájẹ́ wípé a ní àwọn méjèèjì wọ̀nyí nínú ẹgbẹ́ òṣèlú PDP ni. Ó ní ìbá ti má sí àní-àní kankan o pé ẹgbẹ́ òṣèlú PDP ni ò bá wà lórí ipò agbára lásìkò èyí tí a wà yìí. Ó lámọ́ ó bà ní kò bàjẹ́. Ó lẹ́ni tó gbẹ́ kòtò gbẹ́jì, ẹni tó sì kó sínú rọ̀ náà òun náà ò dá lápá o. Ó ní àsọyépọ̀ rọ́ ti ń lọ láti lè rí dájú pé tí ó bá fi dọdún 2027 Peter Obi àti Rabiu Kwankwaso lójúlówó ọmọ oyè tí wọ́n yóò lò láti díje dupò ààrẹ àti igbákejì fún ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2027. Ṣé ẹni tí Ọlọ́run kò lè mú kò tí ì dá? Arábìnrin kan asọ̀rọ̀ sọ bótò èyí tó sọ ọ̀rọ̀ tó sì sọ àsọjáàmù ọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ kan èyí tó sọ lórí ìkànnì ayélujára TikTok níbi tí wọ́n ti tó bíi 10 jù bẹ́ẹ̀ lọ tí wọ́n ti ń ṣe ìpàdé ọ̀hún, èyí tó sọ̀rọ̀ wípé àwọn yóò bẹ̀rẹ̀ sí ní máa bu gamale àjẹrọ̀run sínú oúnjẹ àwọn ọmọ Yorùbá àti àwọn ọmọ Ẹdó ní orílẹ̀-èdè Nàìjíríà àti lẹ́yìn odi Nàìjíríà níbikíbi tí wọ́n bá ti fojú rí Yorùbá wípé àwọn yóò máa fi gamale àjẹrọ̀run sínú oúnjẹ wọn. Arábìnrin Amaka Somberger eléyìí tó fi orílẹ̀-èdè Canada tó fi ṣe ibùgbé ṣùgbọ́n tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Canada ló ti rọ́wọ́ tó obìnrin náà tó sì ti wà lágọ̀ọ́ ọlọ́pàá o. Arábìnrin ọ̀hún tí wọ́n ní èyí tó sọ ọ̀rọ̀ tó sì sọ wípé kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n gbàgbé ẹnikẹ́ni kò lè mú òun torí pé lótìtọ́ ọmọ Nàìjíríà lòun, ṣùgbọ́n òun ò sí lórílẹ̀-èdè Nàìjíríà mọ́ fún ọdún pípẹ́ tóun sì ti ní ìwé ìgbélú ní orílẹ̀-èdè Canada. Báyìí ẹni tọ́lọ́run ò lè mú kò tí ì dá gẹ́gẹ́ bí mo ti wí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Canada ó ti rọ́wọ́ tó arábìnrin náà tí wọ́n sì ti ní ó ṣeéṣe ò kí arábìnrin Amaka Somberger kó fi ẹ̀wọ̀n ọdún 2 kó fi jura o ní ìgbà tí wọ́n bá parí ìwádìí tí wọ́n bá sì ti rí ẹ̀rí èyí tó fi hàn wípé lótìtọ́ àti lódodo ó ń sọ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ikú àti ìdúkokò mọ́ tó ń ti ọ̀rọ̀ eléyìí tó jìnnà sí àlàáfíà. Ní báyìí wọ́n ti ṣí ìwé ìrántí ìwé òfin orílẹ̀-èdè Canada èyí tó ní í ṣe pẹ̀lú ìwà ọ̀daràn abala kan tí wọ́n pè ní section 8319 èyí tí wọ́n kà sí létí o. Wọ́n ní gẹ́rẹ́ tí àwọn tí wọ́n ń ṣe ìwádìí ní orílẹ̀-èdè Canada tí wọ́n bá ti ní àwọn fọ́nrán àti ẹ̀rí tó fi hàn wípé lótìtọ́ àti lódodo lárábìnrin ọ̀hún sọ àwọn ọ̀rọ̀ náà, wọ́n ní àní-àní ò sí, yóò fi ẹ̀wọ̀n ọdún 2 tàbí jù bẹ́ẹ̀ lọ, yóò fi ṣe ìgbádùnmùkútùn, yóò fi jura tòun ti àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń sọ ọ̀rọ̀ náà ni wọ́n yóò sì rí dájú wípé wọ́n fi ọwọ́ òfin wọ́n fi gbé wọn. Tó ẹ̀yin ará, ẹ jẹ́ ká tara ṣàṣà lọ sí ẹ̀ka ìpolówó ọjà láti lọ rí gbọ́ ìpolówó ọjà S2 Aba Mixture. À ń padà bọ̀ náà. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Aba International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Aba fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Aba International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Aba International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Aba International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke.
ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò, ìjọba lù ú lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀, egbògi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀ àìrìn jìnnà láìra gbúpẹ́ ọ̀kẹ́rẹ́ o. 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Aba International Limited. Health is wealth. With care, God is. Ẹ káàbọ̀ padà. Mo lérò wípé ẹ ti gbọ́ ìpolówó ọjà ògùn aṣaralóore S2 Aba Mixture. Eléyìí tí wọ́n fi ewé àti egbò kó jọ. Ó dáa fún obìnrin àti fún ọkùnrin. Ẹ lọ rè mú tiyín lónìí. Ìròyìn fẹlifẹli ṣì ń tẹ̀ sí ọwọ́ iwájú. Àwọn olùtọ́jà nínú gbajúgbajà ọjà kan nílùú Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ ajé ọ̀sẹ̀ tá a wà yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ké gbàjarè tí wọ́n pariwo síta fún ìrànlọ́wọ́ látàrí iná mọ̀ọ́rára eléyìí tó wọnú ọjà ọ̀hún lọ́jọ́ sátidé àbámẹ́ta èyí tó kọjá yìí tó sì jó àwọn yàrá ilé ìtajà eléyìí tó ń lọ sí bíi 40 lájòrelẹ̀ gúdúgúdú tó sọ di eérú o. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde ní ìgbà tí aṣojú kọ̀ròyìn ilé-iṣẹ́ wa Ìròyìn Feli-Feli online TV tó ṣe àbẹ̀wò síbẹ̀ jẹ́ lábọ̀ wípé abala kan àwọn tí wọ́n jẹ́ eléwé ọmọ tí wọ́n ń ta orí eku, orí ẹja, orí ẹyẹ nínú ọ̀hún ló wọ̀ tó sì jó bí iyàrá ìtajà tó ń lọ bí 40 tó jó di eérú tó ń ti ọ̀pọ̀lọpọ̀ ọjà owó iyebíye èyí tí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀n èyí tí iná ọ̀hún tó sọ di eérú o. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ o, ọjà ọ̀hún tí wọ́n ń pè ní Ọ̀rànyàn nílẹ̀ Ìbàdàn lọ́hùn-ún, ọjà Ọ̀rànyàn yìí ni wọ́n ní abala àwọn tí wọ́n ń tarí eku, orí ẹja nínú ọ̀hún ti ṣọṣẹ́ o, tí ò sì sí ẹnikẹ́ni kankan pàápàá jù àwọn tó ń ta oúnjẹ tó ń bẹ nínú ọjà ọ̀hún lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí àwọn ènìyàn tí aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa tó fi ọ̀rọ̀ wá lẹ́nu o, èyí hàn lára àwọn èèyàn ọ̀hún eléyìí tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹ̀ sí Fatima Adébímpé. Bákan náà arábìnrin eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Kàfáyàtù Lọ́kì àti Kẹ́hìndé Moronfádé. Àwọn èèyàn wọ̀nyí ni wọ́n sọ̀rọ̀. Arábìnrin Adébímpé ní àtọdún 1979 lòun ti ń ta ọjà nínú ọjà Ọ̀rànyàn ní ilẹ̀ Ìbàdàn tí ó sì sí nǹkan kan tó sì jẹ́ pé aago 7 òwúrọ̀ làwọn yóò dé ìsọ̀ àwọn tí àwọn yóò sì palẹ̀ mọ́ tí ó bá fi di aago 7 àṣálẹ̀ nínú ọjà Ọ̀rànyàn ọ̀hún tí nǹkan sì ń lọ bí a ti kọ̀wé rẹ̀. Ṣùgbọ́n ní ìyàlẹ́nu ló jẹ́ o, iná ọ̀hún èyí tó ṣẹ́yọ tí ẹnikẹ́ni kò sì mọ orísun jàǹbá ohun tó fa ìjàǹbá iná ọ̀hún. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ náà àyọ́pẹ́yọ o, wọ́n ní bí iná ọ̀hún ti jó tó nínú ọjà Ọ̀rànyàn nílẹ̀ Ìbàdàn kò sí ẹ̀mí kankan èyí tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n ti fi tó ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ létí láti dákundábọ̀ dìde fún ìrànlọ́wọ́ àwọn tí wọ́n ń ta ewé ọmọ nínú ọjà ọ̀hún tí iná tó jó ọjà wọn. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òǹkọrin Afrobeat tó jẹ́ ọmọ olóògbé Fẹlá Aníkúlápó Kútì, eyín Ṣeun Kútì man ló ti sọ̀rọ̀ wípé láti ọdún tóun ti dá ẹsẹ̀ tẹ ilé ayé báyìí òun ò fọwọ́ fọ aṣọ títí di àsìkò èyí tí a wà yìí. Ṣeun Kútì tó sọ̀rọ̀ náà lórí ètò kan ní ìgbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò láti ṣàlàyé ipa ribiribi èyí tí bàbá rẹ̀ olóògbé Fẹlá Aníkúlápó Kútì tó kó nínú ayé rẹ̀. Ó ní bóun ò bá ní parọ́ tóun ò bá sì ní fikùn yọ kúrò. Ó ní bàbá òun Fẹlá Aníkúlápó ó ló máa fẹ́ràn òun bí ẹyin ojú o. Ó ní àyò lòun jẹ́ sí Fẹlá Aníkúlápó nínú gbogbo ọmọ tí bàbá òun bí o. Ó ní àyò lòun jẹ́ sí bàbá náà. Ó ní bàbá yìí sì ń tọ́jú òun títí dáadáa títí tí ọlọ́jọ́ fi dé o, tí ó sì fi àyè sílẹ̀ láti lè jẹ́ kí èèrà kóra òun. Ó ní àwọn ẹ̀gbọ́n òun gan wọ́n lè jẹ́rìí sí ọ̀rọ̀ náà nítorí wípé bàbá yìí kẹ́ òun bí wọ́n ti ń kẹ́ ọmọ ni o, àfi bí ẹyin ojú lòun jẹ́ sí bàbá olóògbé Fẹlá Aníkúlápó Kútì. Ṣeun Kútì tó sọ̀rọ̀ náà ó ní lótìtọ́ àwọn ẹ̀gbọ́n òun kan àti àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí òun
wọ́n lè máa sọ wípé Fẹlá jẹ́ ènìyàn líle, ó jẹ́ ẹni tó burú, ó ní ṣùgbọ́n sí ọ̀dọ̀ ti tòun ó ní bàbá yìí dáa, ó sì jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ òun, tó sì kó òun àti tó kó àwọn ènìyàn mọ́ra dáadáa ó ní kò fi àyè sílẹ̀ láti lè jẹ́ kí èèrà kóra òun, nítorí pé bí ẹyin àbí bí ojú ni bàbá òun kẹ́ yìí ló ń kẹ́ òun títí tí ọlọ́jọ́ fi dé, èyí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ èyí tó yẹ kí ọmọdé ṣe kò fi àyè sílẹ̀ àwọn èèyàn ni wọ́n ń bẹ̀ láti ṣiṣẹ́ òun débi aṣọ fífọ̀. Ó ní títí di àsìkò àti ìgbà tá a wà yìí òun ò fọ aṣọ rí bí tí ń kó kéré mọ́tò, àwọn ènìyàn ni wọ́n ṣe fún òun. Lẹ́yìn tí bàbá òun tún papòdà náà ó lóun ò tí ì fọṣọ, àwọn èèyàn ni wọ́n ṣiṣẹ́ òun fún òun. Gẹ́gẹ́ bí Ṣeun Kútì bó ti gbé oríyìn fún bàbá rẹ̀ olóògbé Fẹlá Aníkúlápó Kútì. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lífẹ́lí kò ní jù báyìí lọ fún ti tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún ròyìn míì láti iléeṣẹ́ wa Ìròyìn Fẹ́lífẹ́lí online TV. Mo gbà á ládùúrà yìí pé wàhálà ìdààmú ò ní jẹ́ tiwa, ọjọ́ ayọ̀ wa kò ní dìbànújẹ́ Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni Ìròyìn Feli-Feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.